tilẹ̀ ti wà nínú ọkàn rẹ̀ tẹ́lẹ̀ láti gbé ìgbésẹ̀ yìí pé kóun fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ kóun relocate sí orílẹ̀-èdè mìíràn èmi ò mọ̀ o. àmúkíwa gbogbo olólùfẹ́ ìkànnì Holy Jesus TV a kú bí ojú ọjọ́ ti rí ní gbogbo ìtàbá pátápátá. àánú ọlọ́run, ojú rere ọlọ́run, ààbò ọlọ́run kò ní kákù lórí wa àti lórí ẹbí wa. eléyìí tó kù tọdún yìí yóò fi parí, ayọ̀ lèmi àti yín la ó fi parí ẹ̀tẹ̀bí tara wa. kí ni mo tún mú wá fún wa lónìí? ó mà tún lágbára. mo fẹ́ kẹ́ bá mi fi ìkàlẹ̀ sí, kẹ́ bá mi wo fídíò yìí láti bẹ̀ títí dópin. mo mọ̀ wípé nígbà tá a bá máa fi wo fídíò yìí tán ẹ rí kókó dìmú nínú ohun tí wọ́n fẹ́ bá wa sọ. Àgbàlá Gabriel ni o. Àgbàlá Gabriel fi Nàìjíríà sílẹ̀. Àgbàlá Gabriel ó fi Nàìjíríà sílẹ̀. ẹ wò mí, báwo ni ó ṣe máa jẹ́ òfò ńlá àti àdánù ńlá tó fún Nàìjíríà, fún àwa tá à ń gbé ní Nàìjíríà nígbà tí Àgbàlá Gabriel bá fi Nàìjíríà sílẹ̀. ẹ jẹ́ ká kọ́kọ́ ti bẹ̀yẹn wò ná. nítorí ọ̀pọ̀lọpọ̀ ayé tí Àgbàlá Gabriel ti là kọjá, nítorí ọ̀pọ̀lọpọ̀ ayé tí Àgbàlá Gabriel ti tún ṣe, nítorí àwọn tí Àgbàlá Gabriel, nítorí àwọn t'Àgbàlá Gabriel tó ti pa lẹ́rìn, tó ti nu omijé wọn nù, àwọn tó ti fún láyọ̀, tó ti mú ìbànújẹ́ kù nínú ayé wọn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run nínú ayé ẹ̀. kì í ṣe òun náà o, kì í ṣe Àgbàlá Gabriel ló ń ṣe o, Ọlọ́run ni o. ká máa dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ Ọlọ́run. àwọn kọ́dẹ̀ tún ṣì wà tó jẹ́ pé wọ́n ń wo Ọlọ́run nínú ayé Àgbàlá Gabriel. òun ni pé wọ́n nírètí pé táwọn bá tún ṣì bá Àgbàlá Gabriel pàdé, ọ̀rọ̀ wọn yóò dayọ̀, ẹkún wọn yóò dẹ̀rín, ìbànújẹ́ wọn yóò fò lọ. irú àwọn wọ̀nyí tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run nínú ayé Àgbàlá Gabriel, ẹ wá sọ fún mi, ẹ jọ̀wọ́, tí Àgbàlá Gabriel bá fi Nàìjíríà sílẹ̀, báwo ni tí wọ́n ṣe fẹ́ jẹ́? kí ló máa jẹ́ ìrètí wọn? bẹ́ẹ̀ dẹ̀ ní Àgbàlá Gabriel ló múra láti fi Nàìjíríà sílẹ̀ yìí. ẹ wò ó, gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel, gbogbo ẹ̀yin alámọ̀ràn Àgbàlá Gabriel, gbogbo ẹ̀yin supporters Àgbàlá Gabriel ní orílẹ̀-èdè Nàìjíríà, ní òkè òkun àti ní gbogbo àgbáyé, tẹ́ bá mọ bí fídíò ṣe lè dọ́dọ̀ Àgbàlá Gabriel, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi táàgì Àgbàlá Gabriel pẹ̀lú fídíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Àgbàlá Gabriel, Ọlọ́run dá ẹ sórílẹ̀-èdè Nàìjíríà yìí kò ṣe nítorí ìdí méjì, nítorí àwọn kan ni o. tó bá sì fi orílẹ̀-èdè Nàìjíríà yìí sílẹ̀, tó mú ìtẹ̀dó ẹ̀ kó lórílẹ̀-èdè Nàìjíríà yìí, tó lọ tẹ̀dó sí ilẹ̀ aláwọ̀ funfun nítorí pé wọ́n ń fẹ́ ọ níbẹ̀. ṣó mọ̀ yín pé gbogbo apátápátá la mọ̀, ó yé wa, ó sì yé wa dájúdájú, ó yé wa yékéyéké. ohun tó hàn sí gbogbo ènìyàn gbangba ni pé ìlú Fẹ́mi lóyè ni ọ́. tá a bá sọ pé ìlú Fẹ́mi lóyè, ìwọ Àgbàlá Gabriel ní ká máa pè bẹ́ẹ̀. kò síbi tí ọwọ́jẹ erin ẹ kò dé, kò síbi tí a ò ti mọ̀. ìlú mọ̀ọ́ká ni ọ́ Àgbàlá Gabriel. wọ́n mọ̀ ní United States, wọ́n mọ̀ ní United Kingdom, wọ́n mọ̀ ọ́ káàkiri, wọ́n mọ̀ ọ́ káàkiri. kò síbi tí wọ́n ò ti mọ̀. tó bá sọ wípé ò ń bọ̀, káàbọ̀ ni wọ́n máa ṣe fún ọ. lóòótọ́ ni a mọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n rántí, kí ni ohun tó wà láàrin wa àti Ọlọ́run? ìpè tí Ọlọ́run pè ọ́, ohun tí Ọlọ́run bá ọ sọ, májẹ̀mú tó wà láàrin wa àti Ọlọ́run, kó tó di pé ó yọ̀ǹda ọ̀pá àṣẹ iṣẹ́ ìránṣẹ́ yìí lé ọ lọ́wọ́ tó fi ń dun àwọn ọmọ ènìyàn nínú. kó tó di pé ó yọ̀ǹda ọ̀pá àṣẹ iṣẹ́ ìránṣẹ́ yìí lé ọ lọ́wọ́ tó fi ń pa àwọn ọmọ ènìyàn lẹ́rìn-ín. kó tó di pé ó yọ̀ǹda ọ̀pá àṣẹ iṣẹ́ ìránṣẹ́ yìí lé ọ lọ́wọ́ tó fi ń mú omijé kò lójú àwọn ènìyàn. kí ni ìwà àti Ọlọ́run jọ sọ? ìran tí mo rí mọ́jú òun ló jẹ́ kí n máa sọ. ìran tí mo rí mọ́jú ló jẹ́ kí n máa sọ eléyìí. èmi ò mọ̀ bóyá Àgbàlá Gabriel ti ń pètèpèrò láti fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, ṣùgbọ́n nǹkan kan mo fẹ́ kẹ́ mọ̀ kó dá yín lójú. bí ìran bá wà, ìran tó bá wà, ó lè jẹ́ ohun tó jẹ́ kó máa ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí kó ṣe lọ́jọ́ iwájú. because Bíbélì sọ wípé àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, ó sì fi wọn mọ̀ májẹ̀mú ẹ̀. so ìran pín sọ́nà mẹ́ta: ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti ohun tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. èmi ò mọ ipò tí Àgbàlá Gabriel wà lọ́wọ́lọ́wọ́ báyìí, èmi ò mọ plan ẹ̀, mi ò mọ ìpinnu ẹ̀,
mi ò mọ arrangement ẹ̀, mi ò mọ ohun tó ń gbìyànjú láti ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Bóyá ó tilẹ̀ ti wà nínú ọkàn rẹ̀ tẹ́lẹ̀ láti gbé ìgbésẹ̀ yìí pé kóun fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, kóun relocate sí orílẹ̀-èdè mìíràn, èmi ò mọ o. Bóyá ohun tó ń bọ̀ wá ṣẹlẹ̀ lọ́la ni èmi ò mọ o. Torí ẹ̀yin commentator onísọnù ọ̀dọ̀ òyìn ò lè jọ wá lójú ná. Àwa tá bá ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, ẹni tó máa fẹ́ gbọ́ wa máa fẹ́ gbọ́, ẹni tó ní fẹ́ gbọ́ kò ní fẹ́ gbọ́. Torí òtítọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni, wèrè sí ni ọ̀rọ̀ àgbélébùlé tí àwọn tó máa ń ṣègbè. Àwọn tó ń fi ẹ̀mí bọ́ ní Jesus TV lò, ohun gbogbo tá à ń gbé wá sí ìkànnì lórí Jesus TV wọ́n ń da alábùkún fún níbẹ̀. So gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ, ẹ gbọ́ mi yékéyéké, ìran tí mo rí mọ́jú ni mò ń sọ yìí. Ó máa jẹ́ òfò àti àdánù ńlá fún Nàìjíríà tí Àgbàlá Gabriel bá forílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, torí gbogbo apáta la mọ ipa pàtàkì tó ń kó lórílẹ̀-èdè yìí. Kí lóhun tó sì fẹ́ fa okùnfà fífi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀? Nítorí ìwà àwọn ọmọ ènìyàn, nítorí ìwà ẹ̀dá ọmọ aráyé, nítorí gbogbo àwọn ìgbésẹ̀ ìwà bòbá ọpá, tẹ̀m̀bẹ̀lẹ̀kun, ìlara, ọ̀tẹ̀ dídì. Àwọn kan ni wọ́n di rìkísí tí wọ́n lo Muyideen tó sì ń já rànyìnrànyìn lọ́wọ́lọ́wọ́ báyìí tí náà ò tí ì kú. Lóòótọ́ àti lódodo wọ́n ju Dáníẹ́lì sínú wo kìnìún, ṣùgbọ́n Ọlọ́run tí kò fi Dáníẹ́lì sílẹ̀ tó wà lẹ́yìn Dáníẹ́lì, ó gba Dáníẹ́lì nínú wo kìnìún. Àwọn kìnìún wọn ò ṣe nǹkan kan fún Dáníẹ́lì, kódà wọn ò pa lára, wọn ò tún mú kankan lára. Àwọn ọ̀tá ẹ̀ ni wọ́n padà jù sínú wo kìnìún, kìnìún sì já wọn kó tó di pé wọ́n délẹ̀. Bó ti rí gan-an nìyẹn, bó dẹ̀ ṣe máa rí fún gbogbo ẹ̀yin ọ̀tá Àgbàlá Gabriel lílé. Ẹ̀yin ẹ kọ̀kẹ́ má jáwọ́, mi ò bẹ̀ yín kẹ́ ẹ jáwọ́, ṣùgbọ́n yín pé ẹ wá lé Àgbàlá Gabriel kó lórílẹ̀-èdè Nàìjíríà yìí lọ tẹ̀dó síbòmíràn, Ọlọ́run ní fún yín ṣe. Kàkà bẹ́ẹ̀, ẹ̀yin lẹ́ ṣe kíni, ẹ̀yin lẹ́ ò fàyè sílẹ̀ fún Àgbàlá Gabriel, ẹ ó sì gbọ́ ọ̀hún lọ. Àgbàlá Gabriel yóò sì máa bá iṣẹ́ tí Ọlọ́run Olódùmarè gbélé lọ́wọ́, yóò sì máa bá a lọ, yóò máa tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ náà, yóò sì máa ṣe iṣẹ́ náà ṣó ní agbára Ọlọ́run Olódùmarè. So gbogbo àwọn nǹkan wọ̀nyí lóòótọ́ gẹ́gẹ́ bí ènìyàn ó lè fẹ́ pin ènìyàn lẹ́mìí. Àwọn rògbòdìyàn lọ́tún lósì, àwọn alámọ̀ràn Àgbàlá Gabriel ti lè máa gbà lámọ̀ràn yìí pé àyè ń bẹ lọ́dọ̀ wa máa bọ̀. Ṣebí ọ̀gbàjàrà ní Àgbàlá Gabriel, gbogbo ala sì mọ ohun tí ọ̀gbàjàrà túmọ̀ sí. Ọ̀gbàjàrà máa ń mú inú ènìyàn dùn ni, àjàrà máa ń mú inú ènìyàn dùn ni. Bí Àgbàlá Gabriel ti rí lélẹ̀, so kò síbi tó máa fẹ́ dé sí tí wọ́n nígbà tọwọ́ tẹsẹ̀ tùdùnú náà máa fi kí káàbọ̀, nítorí pé iṣẹ́ rere tó ń ṣe láwùjọ. Ẹ̀kọ́ náà lélẹ́yìí jẹ́ fún gbogbo wa náà níbí báyìí. Kó tó di pé mo tẹ̀síwájú, èmi tí mò ń sọ̀rọ̀ àti ìwọ tó ń wo fídíò yìí, ẹ jẹ́ káwa náà ní iṣẹ́ rere. Ǹjẹ́ ṣáwọn ènìyàn ń fẹ́ láti rí wa, ṣé wọ́n ń fẹ́ láti gbà wá sílé? Ṣé ta bá sọ yí pé à ń fi ibìkan sílẹ̀, à ń lọ síbòmíràn, ǹjẹ́ wọ́n fi tayọ̀tayọ̀ àti tùdùnú wọ́n fi kí wa káàbọ̀? Ǹjẹ́ wọ́n fi tayọ̀tayọ̀ àti tùdùnú ǹjẹ́ wọ́n fi kí wa káàbọ̀? Eléyìí ni mo fẹ́ jẹ́ ká jìjọ wò níbí báyìí. Àgbàlá Gabriel kò síbi tó máa sọ pé òun ń lọ lónìí tí wọ́n ò ní tẹ́wọ́ gbà, ṣùgbọ́n tó bá lọ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àti lódodo tí ìràn yìí bá lọ wá sí ìmúṣẹ, léyìí tó jẹ́ pé èmi ò gbà, mi ò sì lọ́wọ́ sí, mi ò gbàdúrà ẹ̀ kí ìràn yìí kó wá sí ìmúṣẹ. Ìdí tí mo ṣe gbàdúrà ẹ̀ ni pé àwọn tí ìyà ẹ̀ yóò jẹ yóò pọ̀, àwọn tí ìyà rẹ̀ yóò jẹ yóò pọ̀ lọ́pọ̀lọpọ̀. Tí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí, ẹ̀yin tẹ́ ò fẹ́ ire fọ́mọ ẹnìkejì, ẹ̀yin tó ò fẹ́ adùn, tó jẹ́ pé tẹ bá ti ríbi tí adùn ti ń dùn, tí ibìkan ti ń dùn, tẹ bá ti ríbi tí adùn wà, tẹ bá ti ríbi tí ayọ̀ wà, ẹ fẹ́ da ìkorò síbẹ̀, ẹ fẹ́ da ìbànújẹ́ síbẹ̀. Ọlọ́run ò ní fún yín ṣe. Ipa yín, akitiyan yín lórí Àgbàlá Gabriel kó lè sún láti túnṣe kíni, láti máa tẹ̀síwájú, pàápàá jùlọ láti wà lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, nítorí pé ó ní àǹfààní. Bí Àgbàlá Gabriel bá fẹ́ relocate, tó bá fẹ́ lọ sí ilẹ̀ mìíràn lónìí, ìlú mìíràn lónìí, ayé gbà dáadáa. Ibi gbogbo ló gba alágbára, ọmọ ẹlẹ́nìkan láyé ò gbà. Aṣáàrí ẹnìkan tó jẹ́ pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí ni, ojúlówó ọmọ orílẹ̀-èdè yìí ni, Yorùbá sì ni pẹ̀lú, mi ò ní dárúkọ ẹ̀. Nígbà tí ìwà ènìyàn dúdú pẹ̀lú ìwà dúdú, nígbà tó fẹ́ ṣekú pa lójijì, ó relocate. Òun àti ẹbí ẹ̀ wọ́n fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Kò ṣọ̀rọ̀ ọdún 5 sí, kò ṣọ̀rọ̀ ọdún 10 sí. Nígbà tí mo ṣì wà lọ́mọdé ni arákùnrin ti gbé ìgbésẹ̀, ó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, ó sì lọ relocate, ó lọ tẹ̀dó sílẹ̀ aláwọ̀ funfun. Irú ẹni bẹ́ẹ̀ tó bá ṣì wà lórílẹ̀-èdè yìí pẹ̀lú ọlá àti ọ̀rọ̀ tọ́lọ́run fún, tó dá company sílẹ̀ lórílẹ̀-èdè yìí, àwọn kọ̀ọ̀kan yóò máa jẹ gbádùn, wọ́n máa ṣiṣẹ́ lábẹ́ company yẹn, àwọn náà wọ́n ò níṣẹ́ lọ́wọ́. Bóyá lára yín tẹ́ fẹ́ pa nígbà náà tó fi orílẹ̀-èdè sílẹ̀, àwọn ọmọ yín tó rìn káàkiri lónìí tí wọ́n kàwé, tí wọ́n gbé pálí káàkiri, bóyá àwọn ni wọn ò bá jẹ́ supervisor nílé iṣẹ́ yẹn,
bóyá àwọn ni wọ́n bá jẹ́ mọ́níjà nílé iṣẹ́ yẹn, ṣùgbọ́n ẹ wò ó, ẹ ti ṣe kí ni, ẹ ti fi iṣó kínkín ẹ ti fi ba ìdí jẹ́. Ó ti fi orílẹ̀-èdè sílẹ̀, ó ti lọ pẹ̀lú ọlá àti ọrọ̀, ó lọ tẹ̀dó sílẹ̀ míì. Ọ̀dọ́ èmi ò encourage pé ká fi ilẹ̀ wa sílẹ̀ bó ti wù kó rí. Tá a bá ti torí ìwà ènìyàn tá a fi ibìkan sílẹ̀ tá a lọ síbòmí, ibo lè ènìyàn ò sí, ibo la dé tẹ́nìyàn ò dé, ibo la dé tá ọ̀bẹ ènìyàn. Ẹ rí báyìí, nítorí ilé làbọ̀ sí mi oko, èèyàn tó sọ lẹ́nu ó sọ àpò ìyàkọ́ ni. Èmi ò sọ fún wa pé ká dárúkọ ẹni tí mò ń sọ yìí, mi ò fẹ́ gbọ́ orúkọ ẹ̀ nínú kọ́mẹ́ǹtì. Àwa tá mọ ẹni tí mò ń sọ yìí, a lè mọ̀, ẹ jẹ́ ká mọ̀ sínú. Yorùbá sọ pé ojú làgbà ń yá, àgbà kì í yánu. So ẹ jẹ́ ká mọ̀ sínú. Ẹ má wulẹ̀ kọ́mẹ́ǹtì kẹ́ ẹ dárúkọ ẹ̀ nínú kọ́mẹ́ǹtì. Bí mo bá rí gan tẹ́ ẹ dárúkọ ẹ̀ nínú kọ́mẹ́ǹtì, màá dìlítì ẹ̀ fúnra mi. Nítorí náà a nílò, ìyẹn kọ́ ló ní ṣe. Ohun tó ní ṣe ni pé ó ṣeé ṣe kí ènìyàn kó fi orílẹ̀-èdè rẹ̀ sílẹ̀ kó lọ sórílẹ̀-èdè míì kó sì tẹ́wọ́ gbà tayọ̀tayọ̀. Ibi tí mò ń lọ nìyẹn. Àgbàlá Gabriel yóò forílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ gẹ́gẹ́ bí mo ti rí. Ṣùgbọ́n èmi ò gbà ládùúrà kó forílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni yóò ṣe kíni ni ó máa jẹ́ àkóbá fún. Àkóbá lọ́nà wo? Ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kí wọ́n rí ìrànlọ́wọ́, tó jẹ́ pé wọ́n sì ní ìrètí ọjọ́ iwájú, ọjọ́ ọ̀la lọ́dọ̀ Àgbàlá Gabriel pé táwọn bá débẹ̀ ọ̀rọ̀ wọn yóò dayọ̀. Aṣá àti ká àwọn kọ̀ọ̀kan ẹwà wọn testimony fídíò tí mo ti bú wá nípa Àgbàlá Gabriel lórí ìkànnì yìí, lórí Olíṣọ́ọ̀sì TV. Ẹ lọ wò ó, ẹ wo obìnrin tó give testimony, ẹ lọ wo obìnrin yẹn tó give testimony tó jẹ́ pé kò bá ti kú nígbà tí ẹsẹ̀ ń jẹrà, tó rà bí ìdín. Ṣebí ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ Àgbàlá Gabriel. Ẹwọ ẹni tó ní ìjú nínú tó jẹ́ pé ikú ẹyọ bọ́bọ́bọ́, ṣebí ọlá Ọlọ́run àtìlẹ́yìn Ọlọ́run lórí ayé Àgbàlá Gabriel ni. Ẹwà wọn wọ̀nyí, nígbà tí Àgbàlá Gabriel bá wá fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ tó lọ tẹ̀dó síbòmí, ẹ jọ̀ọ́, irú àwọn wọ̀nyí ṣé wọ́n ní owó? Ǹjẹ́ wọ́n ní owó fúláìtì tó máa lọ fi fò lọ bá Àgbàlá Gabriel nílùú tó bá tẹ̀dó sí? Ǹjẹ́ irú àwọn báwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ti lo Àgbàlá Gabriel fún tó jẹ́ pé yẹ kán ti wà ní sàárè, ṣùgbọ́n tó jẹ́ pé ní báyìí wọ́n jẹ́ àlàyé ọkàn, wọ́n ṣe kíni, wọ́n ń ṣayé wọn lọ. Ẹ̀yin ènìyàn á fi oore sún ní ṣe. Ẹ jáwọ́ nínú ọ̀tẹ̀. Kí la fẹ́ gbà nínú ọ̀tẹ̀ tẹ́ dì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  tẹ́ ò tẹ̀síwájú, tẹ́ wà lójú kan náà. Àgbàlá Gabriel, àmọ̀ràn mi fún ọ ní pé èmi ò ní pé tọ́lọ́run bá ní kó travel, mi ní kó má travel, yẹn kọ́ ni mò ń sọ. Ṣèbí last year ó sì travel, ó lọ sílẹ̀ aláwọ̀ funfun, ó lọ ṣiṣẹ́ ìránṣẹ́, ó sì padà wálé. Bó ti rí nìyẹn, bó ṣe yẹ kó rí nìyẹn. Má forílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, abẹ́ o. Gbogbo ẹ̀yin náà, gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel, gbogbo ẹ̀yin supporters Àgbàlá Gabriel, ẹ jọ̀wọ́ ẹ bá mi comment, ẹ bá mi bí Àgbàlá Gabriel nígbà kó má forílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, a sì ń gbádùn rẹ o. Àwa ń gbàdúrà fún, kò sóhun tí ó ṣe o, kò sóhun tó ṣe. Bẹ́ẹ̀ ni kẹ́ni bá gbé ọwọ́ ibi kan sí Àgbàlá Gabriel tàbí sí ẹbí rẹ̀, lórúkọ Jésù, irú ẹni bẹ́ẹ̀ yóò fi ọwọ́ náà yóò fi nà rẹ̀ ní o. Torí Bíbélì sọ pé ẹni tó bá jẹ́ ọgbà tútù ni ejò yóò bùṣán. Bíbélì sọ pé ẹni tó bá gbẹ́ kòtò fún ẹni yóò jìn sí. Ó ní pé àwọn tí wọ́n dẹ̀ yóò mú àwọn tìká lára wọn, àti pé nínú ìparun wọn ni wọ́n ó ṣubú sí. Ẹnikẹ́ni tó bá ń lépa Àgbàlá Gabriel nítorí iṣẹ́ rere tó ń ṣe ní àwùjọ wa lórílẹ̀-èdè Nàìjíríà yóò fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, yóò fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ni ní agbára ní ọwọ́ Ọlọ́run. Nítorí náà gbogbo ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ ẹ jáwọ́. Torí tẹ́ bá dìtẹ̀ títí tí Àgbàlá Gabriel, ìrántí mórí tó padà tó wáṣẹ tó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, ó lè jẹ́ pé ọmọ yín lè wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan òde ní ọ̀la, tó sì jẹ́ pé Àgbàlá Gabriel lọ́lọ́run yóò lò láti dóòlà ẹ̀mí rẹ̀. Ọmọ yín lè wà nínú ìṣòro kan èyí tó jẹ́ pé ó ta kókó, tó jẹ́ pé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ló yẹ kó sátọ̀ wá láti rí ọ̀nà àbáyọ. Ó tó jẹ́ pé Àgbàlá Gabriel ló yẹ kó ké gbàjarè sí ayé, káwọn supporters kí wọ́n sì dìde, kí wọ́n sì sáré ṣe emergency fún, kó tètè ṣe operation fún, kó sì dóòlà ẹ̀mí ẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá ti fi ìwà abínúkú yín, ìwà bòbá ọpá bòbá òbú lẹ́sẹ̀, ìwà ọ̀tẹ̀ yín, tẹ́ bá ti fi ilé Àgbàlá Gabriel kúrò lórílẹ̀-èdè Nàìjíríà tó sì lọ tẹ̀dó sílẹ̀ aláwọ̀ funfun, ẹ ti sọ àǹfààní yìí nù. Yorùbá sì wí pé ènìyàn lè níkà méjì kó má fi kan ṣe rẹ̀. Nítorí náà ńkọ́, ẹ jọ̀wọ́, mo bẹ̀ wá, mo rọ̀ wá, níbi gbogbo tí a bá wà, gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel, bí èmi ṣe ń gbàdúrà fún Àgbàlá Gabriel, ẹ̀yin náà ẹ máa gbàdúrà fún, ẹ máa fàdúrà ràn lọ́wọ́ pé iṣẹ́ tí Ọlọ́run Olódùmarè tó gbélé lọ́wọ́ pé kó ṣe láṣeyè, kó ṣe láṣeyọrí, pé kó ṣe láṣeyè, pé kó ṣe láṣeyege, pé iṣẹ́ tó Ọlọ́run Olódùmarè tó gbélé lọ́wọ́ pé kí ipáyé kan kó má ṣe ka lórí iṣẹ́ náà, pé kí Ọlọ́run ẹ̀mí mọ́ kó máa tì lẹ́yìn, pé kí ààbò Ọlọ́run kó dájú
lórí òun àti ẹbí rẹ̀ nítorí pé a sì ń gbádùn ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ọmọ Nàìjíríà sì ní bákan náà a ò sì lè gbà ká ṣe kí ni kí Àgbàlá Gabriel kó forílẹ̀‐èdè Nàìjíríà sílẹ̀ mọ́ wa lọ́wọ́ kó wá lọ tẹ̀dó sí ilẹ̀ aláwọ̀ funfun tàbí ilẹ̀ mìíràn tàbí orílẹ̀‐èdè mìíràn rárá. Ẹ má gbàgbé láìpẹ́ yìí tẹ́ bá lọ wo àwọn fídíò tí mo ti gbé lórí Only Jesus TV yìí ẹ lọ sẹ́yìn kẹ́ lọ searchback àwọn South Africa wọ́n sì ń bẹ̀bẹ̀ pé k'Àgbàlá Gabriel kó wá pé àwọn fẹ́ Àgbàlá Gabriel àwọn ń fẹ́ tí wọ́n kóra wọn jọ tí ẹ bá rántí ẹ̀yin tẹ́ bá wo fídíò yẹn mo bẹ̀ kẹ́ bá mi comment pé yes a wo fídíò yìí lóòtítọ́ àti lódodo tí wọ́n kóra wọn jọ wọ́n ń ṣe ogún tí wọ́n kóra wọn jọ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tó ń bẹ̀ sí rawọ́ ọ̀bẹ̀ sí Àgbàlá Gabriel pé máa bọ̀ ní South Africa à ń retí rẹ máa bọ̀ àyè wà fún ọ. Ẹ wò ó Àgbàlá Gabriel ẹ má jẹ́ kó ṣe kíni ẹ má jẹ́ kó bọ́ mọ́ wa lọ́wọ́ áńgẹ́lì kan ni tí Ọlọ́run tó sọ̀kalẹ̀ sórílẹ̀‐èdè Nàìjíríà yìí gbogbo èèyàn afibi ṣú olóore ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run á gbàgbára lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ẹ̀ sí mẹ̀dọ̀ Ọlọ́run á ṣe kíni Ọlọ́run á tẹrí yín bà lórúkọ Jésù. Ẹ̀yin tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ sóhun rere ẹ̀yin tẹ́ ẹ̀ ò nífẹ̀ẹ́ sí ìtẹ̀síwájú ọmọ ènìyàn ò nífẹ̀ẹ́ sí àṣeyọrí ọmọ ènìyàn Ọlọ́run á gbàgbára lọ́wọ́ yín Ọlọ́run á tẹrí yín bà Ọlọ́run á sọ ìmọ̀ yín dasán lórí Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel máa tẹ̀síwájú máa báṣẹ̀ rẹ lọ èèyàn tí mo rí yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ èmi ò gbàdúrà kó wá sí ìmúṣẹ o tó bá sì agree pẹ̀lú mi náà bákan náà mo fẹ́ kó kọ́mẹ̀ntì nínú kọ́mẹ̀ntì pé èmi náà ò gbàdúrà kó wá sí ìmúṣẹ bí èmi Only Jesus bí mi ò ṣe gbàdúrà kí ìran yìí kó wá sí ìmúṣẹ ìwọ náà kọ́mẹ̀ntì pé Only Jesus o ìran yìí o kò ní wá sí ìmúṣẹ. Àgbàlá Gabriel lórúkọ Jésù Kristi Ọlọ́run á fún ọ ní direction Ọlọ́run á fún ẹ ní ìtọ́ni èmi ò lè dí ìrìn àjò ẹ lọ́wọ́ tó bá ṣe pé dandan ní láti kó lórílẹ̀‐èdè Nàìjíríà ta ni mí tí máa sọ pé bẹ́ẹ̀ kọ́ tó bá ṣe yí pé o ní láti jókòó sí orílẹ̀‐èdè Nàìjíríà kó sì máa travel káàkiri all is well ṣùgbọ́n tiwa ní pé jọ̀wọ́ Ọlọ́run ń lù ẹ́ fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà a sì ń gbádùn rẹ nítorí náà ńkọ́ máa tẹ̀síwájú kó máa bá iṣẹ́ rẹ lọ kò jẹ́ bó ṣe jẹ́ ẹ ṣé gbogbo ẹ̀yin tá a jìjọ wo fídíò yìí lónìí mo dúpẹ́ àánú Ọlọ́run ní fi wá sílẹ̀ ìbùkún Ọlọ́run lórúkọ Jésù Kristi yóò yí wa ká ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ títí dìgbà mìíràn èmi ni Evangelist Daniel Taiwo Ọlọ́finṣàwò aka Only Jesus. Ẹ má gbàgbé láti subscribe ẹ̀yin tẹ́ ti subscribe ẹ bá wa tẹ notification bell yẹn tó bá ṣe ń jáde tuntun a lè máa bọ́ sí ojú ọwọ́ wa ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment bákan náà ẹ ṣé yóò dára fún wa àlàáfíà ni fún yín.